Sunday Igboho bàbá mi bóyá lórí ọ̀rọ̀ pé mo lọ́ọ̀dù aṣíwájú ó ń bí yín nínú àbí nǹkan kan míì bàbá àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀ àdìsá ọba dé ẹ mọ́ màá ní bàmí ẹ má bínú ẹ dáríjì mi ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó mẹ́ra lọ́wọ́ mo tọrọ àforíjì tí ò lẹ́lẹ́gbẹ́ mo tọrọ àforíjì tí ò láàlà mo wá tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá èyí tán bí lọ́wọ́lọ́wọ́ àtẹ̀tí wọ́n tún máa padà bí pé ẹ má bínú. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Àmọ́ a ti ṣàlàyé ń tójú rí a ti ṣàlàyé ń tá kò lọ́nà kéèyàn tó bá rí àjò débi pé wọ́n ń pè ọ́ sí family meeting tí ẹ̀ ń hàn kí ìṣẹ́ pé wọ́n lọ pàyà ẹ ṣe mọ̀ pé rí àjò débi kan ni kí family tó sọ pé tó wọ́n bá jáwọ́ lórí tó ń ṣe yìí á pọ̀ ọ́ lọ́mọ ṣe mọ̀ kó ti ní bá àmọ́ mo dúpẹ́ àmọ́ràn bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ gbà náà lọ́n pé wọ́n mo ṣe fẹ́ defend ìwọ ọmọ yìí yàtọ̀ ní ogun tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn tán lágbára jù wá lọ wọ́n ń pè ní ìṣẹ́jú láti jẹ́ ká mọ̀ pé o fẹ́ padà sí ọgbà àbí o ti wá tẹ́ẹ̀ bá sì gbàgbé bẹ́ẹ̀ bá rántí we were only granted bail not that our case was dismissed ó gbàmọ̀ràn lọ́wọ́ àwọn agbẹjọ́rò mi bóò ní a ṣe ṣe wọ́n ní sọ fẹ́ràn ara rẹ̀ ó fẹ́ kábàámọ̀ ṣe báyìí mo wá dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹni tó pè mí lọ́dàlẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ò rí mi gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ mo wá wà bí ìlálẹ̀ yìí láti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá ọmọ Yorùbá tí ń bẹ ńlé àtọmọ Yorùbá tí ń bẹ lókè òkun mo tọrọ àforíjì bàbá mi Professor Banji Akintoye ọjọ́ kan mo wà lọ́dọ̀ wọn ní Kotonu bàbá yìí ní Omiyale ó wà nú àwọn tí mò ń wò torí pé o dúró tán àmọ́ ìjì ayé jà tó le gan ìjì ayé ìgbà náà jẹ́ 99.9% 1% ẹ̀ ló ṣẹ́kù kẹ́mì mi ó bọ́ ogun tó bá ṣẹlẹ̀ tó bá lè súnlé ọ̀tọ̀ lógún mọ̀lẹ́bí ọ̀tọ̀ lógún àwọn tí ń fi ọ pé àníjó gbáyé ìdí lé nílé tí èémú ní rántí wọ aṣọ ìdí lé nílé tí èémú ní rántí ìyàwó rántí ọmọ lé mi a máa dúpẹ́ because wọ́n nígbàgbọ́ pé olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ èmi àti bàbá yìí ti wà ọjọ́ ti pẹ́ tá a bá ti silent ni nǹkan wálẹ̀ àmọ́ràn náà wá gbà pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe ìdí tí ì fi dá gbogbo àwọn tí ń bú mi tí ì fi dá wọn lónìí ẹ̀ ìwọ sọ̀rọ̀sọ̀rọ̀ tó wá fẹ́ fi mí kọ́rọ̀ sọ tó ní mo pè yàn kan pé mo need 100,000 dákun mo mà bẹ̀ ọ́ ni I'm not ready for fracas ní tí n bá ṣe ẹ má parọ́ ẹ̀ mọ́ mi láti ìjọ́ tí struggle Yorùbá nation tí n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ mi ò bá àyàn kankan sọ̀rọ̀ àwọn tó nífẹ̀ẹ́ mi tán nígbàgbọ́ nínú mi kọ̀ọ̀kan ló máa ń pè mí níjọ́ tí mo ṣe last program wọ́n Mr. Adéyẹmí ló pè mí from US wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ at the end of that conversation wọ́n ní ó wọ àwọn o kíní kan kí n send account number torí ló àwọn yóò àwọn fún mi nígbà that is the only person until now kì í ṣe pé wọ́n ti fún mi so kéèyàn ká tó wá gbé picture ara ẹ̀ tó wá gbé mi lẹ́gbẹ̀ẹ́ tó ní mo bá ọ sọ̀rọ̀ ábà ẹ̀sẹ̀ ìyá bẹ̀rù ọba tí jọ lọ́hún ẹ jẹ́ bẹ̀rù jọ́ ká wọ sàárè ìfẹ́ dárúkọ ni ẹ jẹ́ bẹ̀rù ọjọ́ àtúbọ̀tán tó bó bẹ̀yìn ẹ má fọ̀rọ̀ mi sáwẹ́wà pé ẹ fẹ́ fi méèkì followers ẹ fẹ́ fi gain the traffic mo fọlọ́ bẹ̀yìn I don't want to engage any agitator. I've never done it before and I'm not going to do it now. Olóyè Sunday Igboho bàbá mi
bóyá lórí ọ̀rọ̀ pé mo lọ ọ̀dọ̀ aṣíwájú ó ń bi yín nínú àbí nǹkan kan míì bàbá àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀ Àdìsá ọmọ adé ẹ mọ́ màá ní bàmí ẹ má bínú ẹ dáríjì mi ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó mọ́ra lọ́wọ́ mo tọrọ àforíjì tí ò lẹ́lẹ́gbẹ́ mo tọrọ àforíjì tí ò lálàá. I'm not doing this for you to love me ìyẹn tẹ́ ń wò mí àtolólùfẹ́ mi káàkiri. I'm doing what will please my heart. I'm doing what will please my heart. ẹ jẹ́ bá ń ṣe ètò ìkẹ́ love kẹ́ láìkẹ́. mo wá tọrọ bàbá mi Àdìsá ọmọ adé ẹ mọ́. mo wá tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá. èyí tán bí lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yí tí wọ́n tún máa padà bí. ẹ má bínú torí pé kíni ẹ jẹ́ kí n mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ mi ẹ jẹ́ kí n mọ̀ wípé ẹ nígbàgbọ́ nù mi ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi nínú ìjà tẹ́ ẹ bá mi jà. èmi náà ti wá padà jókòó mo ronú sí i wípé láti rí ìyọ́nú Ọlọ́run láti rí gidi sí i àfi kí n tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo ìran Yorùbá pátápátá fún bá méjì kọ́ fún ọjọ́ ọ̀la ni. And never you see me as a betrayer. I can never in my life betray Olóyè Sunday Àdìsá ọmọ adé ẹ mọ́. kí ló jẹ́ ìṣàlàyé nínú ètò tí mo ṣe lánàá pé nígbà tó gùn yìí pọ̀ tí mo pé bá mi Àdìsá wọ́n ní tó o bá lọ báwo ni mo ṣe fẹ́ defend yẹ báwo ni mo ṣe fẹ́ sọ fáráyé àmọ́ iná ń jó mi lábẹ́ aṣọ iná ń kán lára aṣọ tí mo wọ̀ ẹ̀yẹ́ iná ń dàbò mí ta ni mo fẹ́ sọ fún àfọlọ́m àtolóyè wọ́n wá ní tó o bá lọ má dàákọ̀ mi mo wá lọ mo wá fèsì gbogbo tí mo fèsì àmọ́ mo dúpẹ́ ìjíjà àmọ́ kò dómi inú àgbọnù báwo lẹ ṣe lè rí sí ẹni èèyàn máa ń fẹ́ràn jù láyé kò sí ọmọ náà tí ó sọ pé kì í ṣe ìyá àwọn lòun fẹ́ràn jù kí ìyá èèyàn jẹ́ akúrígẹ kọ́ jẹ́ akúwárápá wàá fẹ́ràn ẹ̀ toró ló bí ọlọ́mọ òun lọ lọ́kọ̀ tó wà ó wá sáyé òun ni mọ́tò tó wọ̀ tó fi délé ayé ká tó mú ìyàn sínú mọ̀lẹ́bí pé wọ́n lọ́pàá yá ẹ̀ ikú ìyá ẹ̀ ikú rẹ̀ nìyá rẹ̀ kú sẹ́ẹ̀mọ̀ kó níbi tó dé. mo wá bẹ̀ yín ó tọrọ àforíjì lọ́wọ́ tọmọdé tàgbà nílẹ̀ Yorùbá tí ń gbé lókè òkun àti níbi tá a wà yìí pé ẹ dákun ẹ dáríjì mi ẹ rí mi gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ní Bíbélì ní ká ẹ ṣe rí mi ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi o ẹ dáríjì mi àmọ́ tẹ́ ẹ bá wà ń condition tí mo wà ń gbà yẹn ẹ ṣe tí mo ṣe torí pé ẹni wèrè bá bùràn ẹ̀jẹ̀ rí bọ́ bá rí mẹkáníìkì yìí ọ̀sà ẹ̀wọ̀n ò kì í ṣe lé ẹni mo sì tún lè ké gbàjarì tí mo lè lọ rèé fi ọ̀bùrẹ́là rẹ̀ borí Olóyè Sunday Igboho ń bẹ́ẹ̀ bí tán fi mọ́ ń gbà náà lọ́hùn. mo wá tọrọ ìdáríjì lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ má bínú lọ́wọ́ mùsùlùmí lọ́wọ́ kìrìsìtẹ́nì lọ́wọ́ ẹlẹ́sìn àbáláyé Bíbélì sọ pé bàbá wa ti bẹ ní ọ̀run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ṣe dáríjì àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ ẹ mọ̀ pé mi ẹ ṣe kìrìsìtẹ́nì ó ń gbìyànjú ni ẹ dáríjì mi o ìní ẹ dáríjì mi lórí pé kẹ́ ẹ tún lè mọ ọ̀pọ̀ èèyàn ni ọ fẹ́ tọrọ owó ni no. I'm not doing that. I'm doing this to satisfy my conscience. Torí mo ti rí wípé ìfẹ́ tòótọ́ lẹ ní sí mi. Àfi kí n tọrọ ọ̀dáríjì. Tí n bá kú lóde wálé láìláhàmdè. Ọ̀run méjì náà ló wà nínú kọ́ ọlọ́run rere àbí ọlọ́run àpáàdé. Tó bá wu Ọlọ́run ọba mi Allah kò fi mi sí mẹ́. Èmi sì máa ń sọ pé kọ́lọ́wọ́ san fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Mo step out nínú Yorùbá nation ní mi ò step out nínú ayé Olóyè Sunday Àdìsá ọmọ adé yẹn mọ́
bàbá mi ní lónìí wọ́n ní Dèmọ́lá lọ change ọkọ̀ kówé yẹn padà sí Ìṣọ̀kan Ọmọ Oòduà TV tó o ti ń jẹ́ láti lẹ̀. Kí ló jẹ́ kí n change ẹ̀ ńgbà náà lọ́hùn? Èpè pọ̀. Ṣe bá jí láàárọ̀ máa gbèpè. Ṣépè tẹ́ fẹ́ fún mi tó èpè tí màá gbà ní òdìlé mi ni. Èpè abiyamọ. Tó bá bi mí léèrè mi mo pa ìyá mi. Èmi ni mo pa ìyá mi. Èmi nìkan kọ́ ìyá mi bí. Àmì mi nìkan ni mo wà into struggle. Èmi nìkan mo ń jà fúnra Yorùbá. Èmi sì fún wa nú ẹyin jù ìyá mi, ọmọ tí ìyá mi fẹ́ràn jù. Kò sí ní ìyá mi lè ṣe lẹ́yìn ìtàn mú mi. Ìyá ìwà fohùn léde. Ó ní mo wà pẹ̀lú ẹnu ara nú ẹ̀mí kó tó di pé ìyá ikú. Àbẹ́ ẹ bá ń bẹ̀ Ṣọlá kó jáwọ́ kí n lè rọ́mọ sinmi. Mo dúpẹ́ mo sì ìyá mi. Ẹ wá dá mi lóhùn, ṣé mi mọ pa àbí mi kọ́? Ikú tó pàyà olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho ló pàyà ẹ̀. Ṣé ẹ̀ mọ̀ ni? Àdìsá ọba bí ẹ ma, ìwọ ló pàyà rẹ̀. Àwọn àbúrò yín kọ́ ló pàyà yín, àwọn ẹ̀gbọ́n yín kọ́ ló pàyà yín, ẹ̀yin lẹ pàyà yín fúnra yín. Torọ́ ọmọ tó bá jólógun ọmọ àwọn òbí ẹni a máa ràgàbò pé kó má kú. Saheed Òṣùpá ní ìyá tó rẹ̀mí rẹ̀ tó fi rẹ̀mí ọmọ. Gbogbo tó gbà tó fún òun níyà tèmi. Abiyamọ bẹ́ẹ̀ ló yẹ kó máa pè kó máa jẹ́. Kò sí èèyàn kan tó lè bú mi tí màá respond. I'm out of that. Kò sẹ́ni náà. Mi ń dá anybody ló mọ̀. Ìforíjì ẹni tí mo fẹ́ mo ti rí. Ìdáríjì rẹ̀ mo ti rí. So in tí mo fẹ́ mo ti rí. Kí èèyàn bá attack mi, bí èèyàn bá bú mi, pè mí lórúkọ tó wù ọ́. In tí mo fẹ́ mo ti rí ẹ̀. Mo mọ iye èèyàn tí ò pè mí mọ̀. Àmọ́ in lè ṣàlàyé tó ṣẹlẹ̀. In lè ṣàlàyé ogun tí mo rìn. In lè ṣàlàyé inú ẹrọ̀fọ̀ tí mo rìn kọjá, inú ẹ̀gún tí mo tẹ̀. Kéèyàn máa rìn nínú ìgò láì wọ bàtà, bó ló ṣe rí lára. I walk barefooted on bottles, broken bottles. Olóyè Sunday Igboho ẹ̀ ní mọ̀dàmú. Ó gbé ẹyọ ọmọ Yorùbá. Ẹ dáríjì mi o. Mo tọrọ dáríjì. Even the platform I created myself, Ìṣọ̀kan Ọmọ Oòduà, ìbẹ̀rù ti sọ̀rọ̀ ń bẹ̀ mọ́. Mo wá bẹ̀ gbogbo yín. Ẹ dáríjì mi. Ẹ gbà pé bọ́lá ti kọ́ nìyẹn. I know I disappointed a lot of people. I even disappointed myself. Àmọ́ in tó lé mi ló lé mi. Ọ̀sẹ́ni tí gbọ́jọ́ ọkú rẹ̀ tí yọ̀. Ẹ gbà bí mo ṣe sọ yẹn. I don't want to impatiate more. Ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ jù. Àmọ́ ẹ gbà pé in tó ṣe mí, Ọlọ́run ní yóò ṣe kankan nù yín. Kálẹ̀mí náà lórí ọ̀fẹ́ àti jápa kí n kúrò lórílẹ̀-èdè yìí nígbà yẹn lọ́hùn. Ó ṣeé ṣe. Ó ṣeé ṣe. Àmọ́ ta ni mí who am I? Ìmọ̀nà airport tí a ti ń wọ flight ìlú Èbó, flight tí mo wọ̀ láyé mi ò ju free flight Àbújá lọ. Àmọ́ mo dúpẹ́. Mo nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho gan tí ò sì sí tó lè change ìfẹ́ yẹn lọ́kàn. Bàbá yìí náà dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ àwọn. Wọ́n mọ̀ pé mo fẹ́ràn àwọn. Ìyàwó àyàwó wọn wá fẹ́ràn mi gan jà wọ́n gan lọ. Wọ́n tẹ́ tó ṣàlẹ̀ ìyá Ayọ̀mídé. Ẹ̀mọ́ wọ́n fẹ́ràn mi gan ju ìyá àti bàbá lọ. Àṣàbí pẹ̀lú Ronaldo. Mo láti bí àwọn ọmọ yẹn gan specially. Pé ká ọmọ yẹn náà dáríjì mi. Torí pé wọ́n wá léyìn lè yọjú sí wọn. Mo ń wòrà mi gẹ́gẹ́ bí ẹni pé ogun lé mi bọ̀.
torí náà nǹkan ẹ má bínú gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí mo fi Allah àti alukur'an mo fi bẹ̀ yín gbogbo ẹni bá jẹ́ kristẹni mo fi bíbélì àti jésù kristi mo fi bẹ̀ yín gbogbo ẹni bá jẹ́ oníṣẹ̀ṣe mo fi odù ifá mo fi bẹ̀ yín ẹ má bínú mo ti jáwé oríjìn ẹ dáríjì mi ẹ dáríjì mi o I'm highly sorry and I tender my unreserved apology to you all àtọmọdé àtàgbà ẹ dáríjì mi agbára lọ́wọ́ Ọlọ́run bọ́lọ́run ti ń bẹ táwọn ènìyàn ń bẹ á délẹ̀ lérí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.